àyájọ́ òmìnira ìjọba àwarawa fún ti ọjọ́ ti òní. Ìròyìn àṣálẹ́ ni a mú wá sí ojú ìwòran yín. Peter Ayọ̀lá Ṣàgùtóyè ní orúkọ ti tèmi. Ààrẹ Tinubu ti sọ gbangba lónìí pé òun ò gbèrò bẹ́ẹ̀ ni òun ò ṣetán láti sọ orílẹ̀-èdè yìí di ẹgbẹ́ òṣèlú kan. Ó ṣàlàyé pé irúfẹ́ ìgbésẹ̀ yìí ni ó léwu fún ìgbésókè orílẹ̀-èdè yìí, bí ó ti jẹ́ pé òun ń sa gbogbo agbára òun láti lè jẹ́ kí ìjọba àwarawa rẹ́sẹ̀ walẹ̀ sí i kó sì dúró lórí àpáta tí kò yìnrìn. Ààrẹ Tinubu sísọ lójú ọ̀rọ̀ yìí lásìkò tó ń bá ìjókòó àwọn aṣòfin sọ̀rọ̀ lówùúrọ̀ yìí láti sàmì àjọ̀dún àyájọ́ ìjọba àwarawa fún sáà ètò ìjọba ẹlẹ́ẹ̀kẹrin yìí. Oníròyìn wa ní ilé ìjọba Musbaudan Wahab jábọ̀ pé ààrẹ Tinubu túbọ̀ bu ọlá fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí kan tí wọ́n ti jà fitafita fún ìfẹsẹ̀múlẹ̀ ìjọba àwarawa pẹ̀lú àmì ẹ̀yẹ orílẹ̀-èdè yìí tó ga jùlọ lóníranran. Bí orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣayẹyẹ ọdún kẹrìndínlọ́gbọ̀n sáà kẹrin ìjọba àwarawa pẹ̀lú ìṣàkóso ìjọba láti ọwọ́ àwọn alágbádá, oníròyìn wa Lékan Agbọ́ndẹ bójú wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún 22 sẹ́yìn nínú ìbò ààrẹ ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993, fífagilé tí ìjọba ológun ìgbà náà fagilé ètò ìdìbò náà. Olóyè olóògbé MKO Abiola tí ọ̀rọ̀ ìdìbò náà dálé lórí àti àwọn akọni mìíràn tí wọn kò ṣeé gbàgbé nínú ìṣẹ̀lẹ̀ náà. Lékan Agbọ́ndẹ lọ nínú ìtàn láti wo ìṣẹ̀lẹ̀ àti ìtàn tó rọ̀ mọ́ kíkéde ọjọ́ 12 oṣù kẹfà ọdọọdún gẹ́gẹ́ bí ọjọ́ ìjọba àwarawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí yóò wá sí ojú ìwòran yín nínú àwọn ìròyìn wa míì tí ó ń bọ̀. Bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ṣe àjọyọ̀ àjọ̀dún ìjọba àwarawa, àjọ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, àwọn lẹ́ẹ̀kan nínú ìjọba ní ìpínlẹ̀ Ògùn àti àwọn ọ̀tọ̀kùlú ọmọ ìpínlẹ̀ Ògùn péjọ sí ilé olóògbé Moshood Káṣímáwo Ọláwálé Abíọ́lá láti ṣàdúrà kí Ọlọ́run túbọ̀ tẹ́ ọkàn rẹ̀ sáfẹ́fẹ́ rere. Abíọ́lá, ẹni tí ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí akọni tó fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún òmìnira ìjọba àwarawa. Oníròyìn wa ní ìlú Abẹ́òkúta Lékan Agbọ́ndẹ fàbọ̀jẹ́ pé igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn arábìnrin Noimat Salako Oyèdélé ló ṣáájú ikọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn níbi ètò àdúrà náà. Ẹ gbọ́ ohun tí ó mú bọ̀. Láti ọdún pípẹ́, gẹ́gẹ́ bí lára àwọn ètò tí wọ́n ti tò kalẹ̀ láti ṣe àjọyọ̀ ọjọ́ ìṣèjọba àwarawa tí a mọ̀ sí Democracy Day tí ó ń wáyé ní ọjọ́ 12 oṣù kẹfà, ìjọba ìpínlẹ̀ Ògùn ni wọ́n darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí olóògbé Moshood Káṣímáwo Abíọ́lá ní Abẹ́òkúta fún àdúrà fún olóògbé Moshood Káṣímáwo Ọláwálé Abíọ́lá. Ikọ̀ ti ìjọba ìpínlẹ̀ Ògùn ní igbákejì gómìnà Noimat Salako Oyèdélé léwájú tí wọ́n sì darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí pẹ̀lú àwọn aṣáájú ẹ̀sìn mùsùlùmí níbi àdúrà náà tí wọ́n sì gba àdúrà fún ìtẹ́sáfẹ́fẹ́ rere olóògbé MKO Abíọ́lá àti àwọn mìíràn tí wọ́n fi ẹ̀mí wọn rúbọ fún ìfìdímúlẹ̀ ìṣèjọba àwarawa nílẹ̀ Nàìjíríà. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn sọ nípa ìrúbọ ńlá èyí tí olóògbé Abíọ́lá àti àwọn mìíràn gbé ṣe fún ètò láti lè mú ìṣèjọba àwarawa máa tẹ̀síwájú. Ó tún sọ nípa ìgbésẹ̀ ìjọba àpapọ̀ àti ti ìjọba ìbílẹ̀. Ó tún sọ pé kí àwọn tó lè kàn túbọ̀ máa tẹ̀síwájú láti lè jẹ́ kí ìrántí olóògbé náà túbọ̀ máa tẹ̀síwájú títí ayérayé. Àwa ni a wà ń bí ní èsì àdúrà tàdẹ̀gbà náà ni pé kọ́lọ́run lọ́ra ẹ̀mí wa ká wà ń bí ní ọdún ìka tó lè wá ṣe fìdáhùn fún bàbá wa, ká ṣe ìrántí fún wọn, ká dẹ̀ tún pe ara wa náà sí àkíyèsí nípa gbogbo nǹkan tí bàbá wa dúró fún. Bàbá wa jà fún òmìnira ìlú yìí ni, ó jà kí a lè ní ìjọba ara wa tí a máa lè máa sọ pé ẹni báyìí ni a fẹ́ kó ṣe ìjọba lé wa lórí. Akọ̀wé mọ̀lẹ́bí Abíọ́lá ìyẹn Amin Abíọ́lá ni ó dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ fún gbogbo akitiyan
àti ìsapá láti lè fi ìbò ọlá fún bàbá wọn pẹ̀lú àwọn àtìlẹ́yìn tí ó ti ṣe fún mọ̀lẹ́bí. Gbogbo ipa tí bàbá wa ṣe láti lè rí pé ọjọ́ ìní jẹ́ ọjọ́ tá a máa rántí ní orílẹ̀-èdè Nàìjíríà, a dúpẹ́ gan ni. A dẹ̀ tún gbìyànjú, a dẹ̀ tún gbàdúrà pé lágbára Ọlọ́run á fún wọn lẹ́mìí gígùn àtàlàáfíà. Gbogbo àwọn policies wọn tó ti bẹ̀rẹ̀ látòrí removal of subsidy ni àti gbogbo àwọn nǹkan kan tó ń ṣe lẹ́yọ kọ̀ọ̀kan, àti pé àwọn náà wọn ò gbàgbé ìdílé Abíọ́lá. A ní representative ní federal government tó jẹ́ méjì, ọkùnrin kan àti obìnrin kan. Ó sọ nípa ìdánilójú rẹ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní agbára láti tún tẹ̀síwájú nínú ṣíṣe ìgbésẹ̀ mìíràn láti bu ọlá fún bàbá wọn. Lékan Àgbọ̀ndẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn. À ń tẹ̀síwájú nínú ìròyìn náà. Ọjọ́ 12 oṣù kẹfà ọdọọdún ni ìjọba ti yà sọ́tọ̀ láti ṣàjọyọ̀ àyájọ́ ọjọ́ ìjọba àwarawa àti láti bu ọlá fún ẹni tó jáwé olúborí nínú ètò ìbò ààrẹ, èyí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbàgbé pé òun ni ètò ìdìbò tí ò ní kọ́nu-kọ́họ nínú, tí ó sì dára jù nínú àwọn ètò ìdìbò sí ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ iléeṣẹ́ amóhùnmáwòrán ti ìjọba àpapọ̀ tó kalẹ̀ sí ìlú Ọ̀yọ́ NTA Ọ̀yọ́ jáde láti gbọ́ èrò àwọn tọ́rọ̀ yé nípa ọ̀rọ̀ òṣèlú, láti wo ìrìn àjò ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ètò ìṣàkóso ìjọba àwarawa. Adébọ́lá Àgbájé mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tí ó náà wá. Lẹ́sẹ̀ nílẹ̀ lórílẹ̀‐èdè yìí ni ìṣèjọba àwarawa ti fìdí múlẹ̀ látọdún 1999 lásìkò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ní ọjọ́ 12 oṣù kẹfà ló ti wà lákọsílẹ̀ fún ìrántí ìgbéjọba fún alágbádá léyìí tó ń ṣàmì ìṣẹ̀lẹ̀ ọdún 1993 léyìí tí olóyè Ọláwálé Abíọ́lá ti jáwé olúborí sípò ààrẹ. Ayẹyẹ àyájọ́ tọdún yìí ló ń ṣàmì ọdún 26 òmìnira. Ní báyìí àwọn òǹwòye nílùú Ọ̀yọ́ ti ké sí ààrẹ Bọ́lá Tinubu láti mú ìlérí rẹ̀ ṣẹ lójúnà àti mú ètò ọrọ̀ ajé rọrùn fún tolórí tẹlẹmù nítorí igbe kòsíkòsí ti pọ̀jù láwùjọ. Ibi tí àrùmọ̀ fún ti àṣálẹ̀ òun nílé Ọláníkẹ́ tó ń darapọ̀ mọ́ wa fún àkọ́tún ìròyìn ẹ̀rí títí ọ̀la ọ̀hún ó dàárọ̀ òun rè láòsùn o.